ọ̀kan nínú àwọn ambassador Orisun estate Aisha Bimbola òun náà ló pè wá o pé òkúkú fóun o ká bóun ká lọ o àbá tẹ̀lé o labá lọ Marina níbi òkú Alhaja wa Halimatu Ayoka ẹ wo bí gbogbo ẹ ti lọ bá ti ká láti ilé iṣẹ́ Orisun. Orúkọ mi ni Aisha Bimbola tí ẹ̀yin olólùfẹ́ mi pè ní ọmọge campus lẹ́ni à ń sin òkú stepmother mi Alhaja Halimatu Ayoka. Mama was 84 ìgbà tó ń jẹ́ Ọlọ́run nípè. Àdúrà mi ni pé k'Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kó dẹ̀ dá gbogbo àwa ọmọ tí màmá filẹ̀ ọmọ k'Ọlọ́run dá gbogbo wa sí ká má kọjú lọ bá wọn. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ bá wa dìde náà tẹ́ bá wa náwó tẹ́ nọ́ra tẹ́ raṣọ tẹ́ dìde tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ dìde sí wa Ọlọ́run á dúró tì yín gbogbo wa náà la máa gbẹ̀rín arúgbó wa o a ní kọjú lọ bá wọn báyẹn ṣé mo dúpẹ́ God bless you. Ohun tó ṣẹlẹ̀ lẹ́nu yìí inú gbogbo alódùn pátápátá ìdùnnú ní everybody ìyá wa tó dẹ̀ kú náà ìyá gidi ni gbogbo wa pátápátá ọba kan ló jẹ́ sí ìyá tèmi ìyálé ìyá mi ló jẹ́ ṣùgbọ́n ìyá gidi ni ó tọ́jú wa gidi ìdùnnú ni bọ̀ ọpẹ́ ní fọ́lọ́run ṣá so ó ti hàn everybody náà mi bàá bóyá jẹ́ sí wa so Ọlọ́run kó tún kó bá a fi ọ̀run kẹ kó tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ tí dẹ̀ wá sí ibà yìí náà kọ́lọ́run kó ṣàánú gbogbo wa náà ẹni ọjọ́ tó ní kálukú máa padà kọ́lọ́run jẹ́ kí gbogbo wa padà pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ kọ́lọ́run kó ṣàánú ẹni kálukú wa so Aisha ìkẹta Aisha lèmi ṣùgbọ́n Ọlọ́run kó ṣàánú gbogbo wa ṣá. Orúkọ mi ni Jaiye Kuti gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ olórí amọ́lẹ́gbẹ́ a wà ní burial stepmother Aisha ọmọge campus màmá jẹ́ èèyàn tó dára torí gbà tá a débi lẹ́nu èrò pọ̀ gan ìtẹ́yọ̀ bá kí í ṣe èèyàn lè rádúró èrò tó máa pọ̀ báyìí kọ́lọ̀ kó jẹ́ kí ẹ̀yin gbogbo wa kó dání kọ́lọ̀ kó jẹ́ kí ọmọ rẹ̀ kó gbẹ̀yìn gbogbo wa. Mama was a very good woman èmi ò mọ̀ wọ́n ṣùgbọ́n mo gbúrò wọn sí dáadáa gan so ìmọ̀ràn tí mo dẹ̀ fẹ́ gbà wá ni pé kí gbogbo wa pátápátá ká máa hùwà rẹ̀ torí ènìkọ́ torí ńgbà tí a bá ti lọ tán ni ọmọ rẹ̀ á gbẹ̀yìn gbogbo wa o àmín. ọmọ bàbá àṣẹ mo ní ayọ̀ ìwò ayé ayọ̀ ìwò ẹ̀gbọ́n